nígbà ogun tí wọ́n sọ kí lè tẹ̀lé wọn máa gùn. tí wọ́n bá lé mọ́gùn kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ilé. ẹ má sọ̀rọ̀. inú ọlọ́mọdé ríru ẹ̀ ní í ṣe wàá ríru ẹ̀ torí kẹ́ni máa gùn ọlọ́mọdé rí pé má ti ń lọ lójú ọ̀nà kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ilé lálẹ́ yìí. ọkọ̀ ò ní pa yín. tó tọ́ ni gbogbo tó sọ ẹ̀ káyọ̀ fọ́ ní ìsinmi ni. ẹ gbọ́ rí. mi ò gbọ́ o. ṣé ìgbà àkọ́kọ́ tó ń ṣẹ̀ṣẹ̀ sọ létí yín rè. no mo máa ń gbọ́ ọbẹ̀ abínú fíìmù àbí. no àti àwọn gangan. bí lágbájá mi gbọ́. èmi àti òjò sọ̀rọ̀. ẹ jọ sọ̀rọ̀. láìlọ́lọ́ ọmọdé ríru ẹ̀ torí kí wọ́n á lè lójú tó yìí. èmi gan ọbẹ̀ náà wù rẹ̀. jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ pé ojú ẹ̀ gbogbo tó sọ látàrọ irọ́ gbogbo ẹ̀ fún ti. mo ti gbọ́ kọ́lá ọmọ ìjà lọ. mọ́mí Ayọ̀mídé. Ọlọ́run ti ń dájọ́ lọ́jọ́ mọ́ dà mí so. ṣégi máa kẹ́kẹ́ máa fọ láì sáde sọ̀rọ̀ ni. ẹ̀yà dájà Ayọ̀mídé. Yes sir. bó ló ti jẹ́ tẹ́ ẹ fi ń nà wọ́n náà kùnà. sáà. wọ́n fi sákò ńlé. ẹ̀sìn mo dunu nínú ọ̀pẹ̀lẹ̀ ọjọ́ kọ́ sákò ńlé. sẹ́rẹ̀ ti nínú yẹn ná. Welcome to the channel. Please subscribe. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sàn. Yes ma orúkọ yín mà. orúkọ mi ni Ìyábọ̀ Muyinolúwa tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ìyá Ayọ̀mídé. ìyá Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yín yìí. dáàdi Ayọ̀mídé náà ló jókòó. dáàdi Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. a rí lórí ètò kọ́kọ́ alátẹ kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni bá a ṣe bí nìyẹn mo ti wá pé à ń wá ọmọ ni mo wá sí bíbá yìí ìgbà mo wá padà tí mo wá ní January 14 ni mo wá sí bíbá yìí so ìgbà tí mo gbọ́ ọmọ yẹn ó ti kúrò ní láti December 29 mi ò dẹ̀ ń lọ sí sọ́ọ̀mì dáadáa mo rí àbúrò ẹ̀. ọmọ wo. ọmọ mi Ayọ̀mídé Kudus so mo rábùrò ẹ̀ ní January 4 orí azan mo ní Ayọ̀mídé ńkọ́ ó ní ó wà ẹ̀ńdà ẹ̀ ṣe dáadáa ní tí mo ní mo fọ́ ọmọ yẹn ó lọ torí pé látìgbà tí mo ti kúrò níbẹ̀ yẹn kò jẹ́ kí n láǹfààní ó ti bà mí jẹ́ fáwọn ọmọ yẹn even gan tí n bá fáwọn ọmọ yẹn ní nǹkan ọmọ nìkan ọmọ gbà ìjọ kan tí mo fà azan ní amlẹ́sì àti Sòkòtò ń bọ́ ọmọ yẹn lè pè ṣé mo ẹ̀sẹ̀ mú fún ni àbí mo ti mú wá láti ibì kan pé kọ́ pé mo ti ṣe oògùn sí mo ní kí ni nǹkan ṣẹlẹ̀ ìṣẹ́rí ọ̀rọ̀ tí ọmọ yẹn lókulẹ̀ fẹ́ kan gbé wa sí kọ́kọ́ látẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ wá tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bó ni màá ṣe bímọ téèyàn ọkọ ẹ̀yìn ọmọ mi sí so ó rọrùn ni mo fi kúrò níbẹ̀ níbi gbà tẹ́mi mi ń bọ̀ lọ ni mo kúrò níbẹ̀ mo dẹ̀ lọ dágbére fún bàbá ẹ̀ pé alájí ẹ̀mí mi ń bọ̀ lójú gan ti ń tì mí ládùúgbò mo ń lọ bàbá dẹ́nì kí n máa káwọn ọmọ lọ sọ́dọ̀ mi pé torí pé ìyá ló lọ mọ́ wọ́n dẹ̀ bá wa sọ nígbà máa wá síbí kẹjọ mọ́ sí lọ́kọ láya mo ní mo ti gbọ́ pé ṣùgbọ́n kì í ṣe pé bọ́ yóò wù mí bọ́ ojú ń tì mí ló jẹ́ kí n kú ládùúgbò ẹni náà ti pọ̀ jù tó bá ń bínú báyìí bí bó ṣe ké ni mo bá ń fi fọṣọ á fọ dànù ní tí n bá ti parọ́ ẹlẹ́dẹ̀ rí mi àwọn ará àdúgbò ń sọ mi náà dẹ́ mọ̀ tó bá jẹ́ pé òkúta ló bá mú á lẹ̀ ni kò kì í fi nǹkan kan wọ̀nyàn wò rárá ní tó bá ti bá lásìkò tó bá ń bínú nìyẹn so ojú ti ń tì mí ọbẹ̀ dídánù gbogbo ẹ̀ náà aṣọ yíya mo wá ní mo ti gbọ́ àbá yẹn sáà ní kó máa wá ọ sáà ń kọ̀ wá títí mo wá rí i pé mo síkì kan sickness yẹn pọ̀ mo ti kó àwọn ọmọ lọ ọmọ mẹ́ta so mo bí mo ṣe wá káwọn ọmọ yẹn dẹ̀ máa ń wo àwọn nǹkan tó wà díẹ̀ kan tí kò dáa tó yẹ pé òun gan ó máa ń encourage àwọn ọmọ yẹn pé kí wọ́n ṣàmọ̀ ṣe bẹ́ẹ̀ so ṣe yín báyẹn so mo wá bá ṣe wá dé àwọn ọmọ bá ṣe wá dé ọ̀dàn ní ibi tẹ́mi kọ́lé sí bí ìwà wípé bí wíwá pé ọmọ pa mí lára díẹ̀ so ti ṣe yín báyẹn so bá ṣe wá dé báyìí mú iṣẹ́ ti rí wípé ibi ìbàyà ẹ̀ṣẹ̀ wá síbí ni ẹ jẹ́ kí bá a ṣe kúrò environment sọ mi ibi tá a wà yẹ jẹ́ kó gbégbé ká gbégbé ayé pé kínní kan nǹkan ọmọ yẹn sálà máa fi wọ́n sílẹ̀ nílé máa wá sí sọ́ọ̀mì máa wá kiri ọjà máa tajà máa lọ máa ra nǹkan tá a jẹ dání mo dé lálẹ́ ọjọ́ kan ni orogún mi tá a jà wọn àbí àbúrò wọn tá a jọ fi bẹ́ẹ̀ kọ́lé papọ̀ náà ni wọ́n ṣe báyìí wọ́n ṣe mí sẹ́ ẹ̀ pé mo sọ fún yín pé ìwúwà yìí mi ìfẹ́ mo sá padà kó àwọn ọmọ yẹn wá sí sọ́ọ̀mì pé kí n fi halẹ̀ mọ́ wọn pé tí n bá kó dọ̀dẹ̀ pé bá ta bá tún jọ fi halẹ̀ mọ́ wọn pé bóyá wọn ò ṣe ó sì gbìn sàn ọmọ yẹn nínú pé ṣe ti pẹ́ ẹ̀ níyà kì í ṣe pé bóyá ń sọ lẹ́yìn ń mọ́ sọ lójú mi dáadáa wípé ìyá yín èsè ìyá pé kìnìún mi mọ́ wò pé ebó ló ń fẹnu ara nígbà tẹ́mi ọba ti wà tí ò ṣe sọmọ tí èsè pé kìnìún kò sí wàhálà kankan tó sì fà tó fi jẹ́ wípé kìnìún yẹn ó ṣe púpọ̀ tí mo tutù yẹn ni pé ṣọ́ọ̀ṣì tá à ń lọ tòsí ilé lọ́wọ́ àbó lèmi àti wọn ò ṣe jọ mọ́ ọjà táyà sì mọ sọ pé à ń lọ ṣọ́ọ̀ṣì à ń gbọ́ wà ṣùgbọ́n sáà mọ̀ ń fara dà dáadáa so ló fi jẹ́ wípé èyí àzá ni ó padà wá sí ọ̀dọ̀ wọn Ayọ̀mídé nìkan bá mi lọ so ìgbà tá a sì wà ní ilé à ń ṣe kò sí wàhálà kankan mo ti bá change school rẹ̀ sórí ìtọ̀ ọ̀dàn tí Akínlùmọ̀ ó ti ń lọ sí school àbúrò náà mo ti fi sí private school wọ́n ti ń ṣe ìgbòho mo sick so ti yẹyin báyẹn náà ni wọ́n lé mi ní mọ́gún nígbà yẹn
mọ́gùn ni ọjọ́ yẹn. sọ fura pé ẹ̀yin àlè ni. irọ́ ó fura náà ni ọ̀sà lèmi ní mọ́gùn. so ọ wá di ọjọ́ tí kinní yẹn wá expire bóyá kọ̀sáàpù pọ̀gbọ̀ ládùúgbò pé bóyá ẹnìkan gùn ó kú tó pé ọlọ́kadà kan tó máa ń gbé mi pé bóyá ó ṣe pé kinní sọ ti yẹyìn báyẹn. wọ́n ti fẹ̀sùn ẹ̀ kàn yín tẹ́lẹ̀. ó ti fẹ̀sùn kàn mí tẹ́lẹ̀ wọ́n ti rọjọ́ fún pé bóyá ọlọ́kadà kan máa ń gbé mi so ti yẹyìn báyẹn ìyẹn dẹ̀ ń gbé wa ní tọ́lọ́ àti tèèyàn kò sí yàn kan níbẹ̀ so ọ̀sà lèmi ní mọ́gùn so wá dijọ́ tí mọ́gùn yẹn wá expire gangan ọjọ́ Monday lọ́jọ́ yẹn lọ́jọ́ méje ni. ọlọ́gbọ́dà pé wọ́n yóò ní 7 days àbí 3 days mi sámọ̀ ṣùgbọ́n tí nǹkan tí mo sámọ̀ ní wípé ọjọ́ Friday ńlá kúrò ní sọ́ọ̀mẹ̀ èmi àti Ayọ̀mídé àti Àyànfẹ́ látijọ́ Friday látàdẹ̀ tí kúrò ní sọ́ọ̀mẹ̀ kò pè mí tó fi di àárọ̀ Monday yẹn tó ti ẹyin báyẹn látijọ́ Friday tá a ti kúrò ní sọ́ọ̀mẹ̀ ìjọ Friday yẹn gan àlà fẹ́ kúrò torí pé ó gba fóònù 100 mi tó rọ ẹyin aró síbẹ̀ tó fi ba fóònù yẹn jẹ́ in ló jẹ́ ká kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn a kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ Friday pẹ̀lú 40 àti nínà bí ẹni máa kú tọ́nà mi lọ́jọ́ yẹn tó sì rọ ẹyin aró sí fóònù pọ̀pẹ́tì tí ó wà lọ́wọ́ mi ó rọ ẹyin aró sí lè sí ìmọ̀ ní fóònù yẹn fi bàjẹ́ Ọlọ́run ọba la fi kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn so láti Friday tá a ti kúrò ní sọ́ọ̀mẹ̀ tó fi di Monday o ò pè mí o ò béèrè pé bó o ló ti jẹ́ o ò béèrè pé kinní kan so ọ̀sà di alẹ́ Monday mo sábò orí fífọ́ àti bí ara gbígbóná dé ilé mo lo oògùn kò ṣiṣẹ́ mo fi rọ́ọ̀bù wọra kò ṣe bó ṣe dìdájí tíìsì báyìí láago 6 báyìí hàn ní ọkọ̀ pé mi ẹ̀ ló àwọn lálàá o pólódì rẹ kú o orí olórí ò ní jẹsẹ́ rẹ o iṣẹ́ tó ṣe ìwọ ló jẹun ìran bí aláìbí kò kí ṣe títí tèmi mi sáárì jẹ́ẹ̀tẹ̀ wọ́n sábà mi gba nọ́ọ̀sì ládùúgbò ọmọ yẹn sátọ́jú mi kò sáà ṣe wọ́n sáfi padà kúrò níbẹ̀ mo lọ sí hospital wọ́n tọ́jú mi ó gba bí omi bottle water yẹn omi drip yẹn mo gba nílà yẹn bíi 13 kò ṣiṣẹ́ kankan lára mi níyà tó wà tán mi sọ pé òun ò rí wá àìsàn báyìí pé bóyá kan kí n bá léèyàn nìbàdàn kan gbé mi kan lọ tẹ̀sẹ̀ lébọ̀ wọ́n ṣáàfi gbé mi lọ ní ìgbà yẹn tán fi lọ tọ́jú mi lábúrò mọ́mì mi ti ń bẹ ní Adébáyọ̀dé Àyànrè yẹn ló ṣàpadà lọ tọ́jú mi. so bólẹ̀ tí wọ́n mọ̀ pé ìgbà tí mo wá mọ́gùn ni. ìgbà tí mo wá padà dé tá mo wá wà bẹ́ẹ̀ wá béèrè pé àwọn bá mo wá ṣàlàyé pé bọ́rọ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ́yìn wọ́n sá pé mọ̀ pé kan wá bí wọ́n ṣe wá sí Adébáyọ̀dé Àyànrè lọ́dọ̀ àbúrò mọ́mì mi yẹn báyìí ìyẹn sábà wọn sọ̀rọ̀ ó bẹ́ mi náà sọ̀rọ̀ wípé tá a bá ti padà dé pé ká mọ̀ ṣe dáadáa nígbà jíjà pé mi ò kú lágbẹ̀kẹ̀lé ọkùnrin kankan níbì kan sì pé bóyá mo ṣe tán láti fẹ́yàn kankan kì í ṣe pé bóyá ìjà wípé ká mọ̀ ṣe ti lọ́kọ láya bí mo ṣe ń lọ bàbá wọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ pé mo ti gbọ́ kò sí wàhálà so torí ilẹ̀ yẹn gangan bàbá wọn ló tà fún mi so mo sáà délé ẹ̀bí àṣedé nígbà tí mo kó òmìnira ti tọ́jú mi ò sí dé mo ti ń lọ sílé báyìí o adẹ̀jọ́ dé ilé wọ́n wá bá wa ń bẹ̀ oko tó kún wọ́n bá mi ṣe àjọ sọ̀rọ̀ wọ́n ṣe mọ́mì ṣọ́ọ̀ṣì mi náà wá wọ́n ṣe mí tí ẹ ti gbàgbé bí tán lẹ̀ yẹn gan ṣe jẹ́ gan ìyá yẹn gan ló tún padà jẹ́ kí ìrántí bí tán ìwọ so aṣáṣe tó láti ìgbà yẹn wọ́n sá ní pé kan wọ́n sá ń wá tó ti eyín báyẹn tán bá ti wá báyẹn wọ́n wá ń jọ kan wọ́n lò bí ijọ́ 3 ijọ́ 4 owó tá a fi dáná kọ́ ẹni kò sówó kankan ìdá náà kò sówó kankan wù ti sọ́ọ̀mẹ̀lì kò sí ní ibi báyìí yo. ẹdún ẹ tí bó o lẹ ṣe mọ̀ pé wọ́n lé yín mágùn ẹni tó lé yín mágùn tẹ́ ẹ mọ̀ ẹ tún wá tẹ̀lé lọlé. dádì mọ́mì. bó ṣe jẹ́ nìyẹn. dádì mọ́gùn ni ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni nítọ́lọ́n torí títọ́ ọmọ yìí tí mò ń bá káàkiri ni mo ní wọ́n ti tẹ̀sẹ̀ wà tásìrí yẹn fún mi. ẹ mọ̀ tẹ́lẹ̀ ńgbà náà mi mọ̀ tẹ́lẹ̀ ńgbà yẹn nítorí mágùn kẹwàá mọ̀ pé mágùn ni. mọ dádì ìmọ̀ tẹ́lẹ̀ bọ̀ jáde tọmọ yẹn tí mò ń wá ká. ìgbà wo lẹ síkì ńgbà yẹn ọdún wo lẹ síkì. oríṣiríṣi ni kìíní September ní 2024 torí sátọ̀dẹ̀ tó parí oṣù kẹjọ ni mo kó kúrò níbẹ̀ yẹn tí mo kó lọ sọ́dọ̀ mi tó ti yẹyin báyẹn ọmọ mi kékeré yẹn ló kọ́kọ́ síkì tí mò ń tọ́jú láàárọ̀ mi. ọdún ilẹ̀ tí wàá mọ̀ pé wọ́n lé yín mágùn. kí lẹ wí sàn ọdún tó kọjá yìí ni lẹ́mọ̀ kí wọ́n lé yín mágùn. bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ ṣe ń bá wọn ṣe lọ́kọláya náà. ṣe mọ́ tipẹ́tipẹ́ o àti ṣe mọ́ tipẹ́tipẹ́ so wọ́n ṣáà ní kó máa wáyé wá tó wá ń wá yẹn kò sí wàhálà kankan sọ bọ́ mo ti wá pé tí mo kọ̀ níbẹ̀ yẹn náà tó ń padà ṣẹlẹ̀ wánú ilé wọ́n kàn gbà mí ní etí níwájú ta ìpè búkú bẹ́ẹ̀ ni èpè búkú ó kàn fún mi ní ìfọ̀tídé èkíní ẹ̀kejì ẹ̀kẹta
mo wá fi pé bàbá wọn pé hello Alhaji ẹ sọ fẹ́ni báyìí kàn mọ́ wá síbí mọ́ o. kí ló gbé ń dórí ètò kọ́kọ́ alátẹ̀lá lẹ́yìn. in tó gbé mi wá gangan ni pé ọ̀rọ̀ Ayọ̀mídé ni ó gbé mi wá. Kí ló ṣe Ayọ̀mídé? So Ayọ̀mídé láti December 20 náà lọ́mọ mi ti kú òǹlé kò dẹ̀ pè mí pé òun ò rí ọmọ o. Àdúgbò ni mo padà ti ń gbọ́ wípé ọmọ yẹn ò sí àṣọ mo ti rà mo ní mi ò rí o ṣùgbọ́n mo rà sàn ó dẹ̀ sọ pé Ayọ̀mídé ń bẹ. Ìgbà mo wá gbọ́ lẹ́yìn December ní January 11 ni mo gbọ́ pé ọmọ yẹn ò sí ó ti sá kúrò ní ilé bẹ́ni tó sọ fún mi ṣe sọ fún mi o. ọkùnrin àbóbìnrin ọkùnrin ni Ayọ̀mídé. ọmọ ọdún mélòó ni. ó ti pé 15 years. 15 years. bẹ́ẹ̀ ni. láti December dé sí ní ẹ tí ì rí báyìí. àti ìrí báyìí so ìgbà tí mo wá gbọ́ mo wá pè níjọ́ Sunday níjọ́ Monday on the 12 mo pè wọ́n gbé kọ́ mo pè níjọ́ Tuesday náà wọ́n gbé kọ́ mo pè Wednesday on the 14 tí mo wá sí bíbá yìí tí mo wá rà náà sì pé àwọn mò ń wá ọmọ mo yá ń wá rẹ ní sọ fún wọn mi mọ́ o bọ́ bó ṣe dijọ́ Thursday náà mo tún pé kò gbé Friday tí mo wá débi padà pé kí n mú fọ́tò ọmọ yẹn wá lọ́wọ́ flash mo wá pè wọ́n padà pé ọmọ sọnù láti December 29 ẹ̀ẹ́dẹ̀ pé sọ nǹkan kan fún mi sọ́tán náà nìyẹn pẹ̀lú gbogbo surveillance gbogbo ohun tí mo jẹ níbẹ̀ yẹn gbogbo ìlàkọjá mi ṣé ọ̀tán náà ṣé tí mo ní tó jèrè tèmi nìyẹn pé kí n tó mọ̀ rí kankan ní kí n tó mọ̀ rí kan nínú ọmọ mi kí n sì tó mọ̀ gbọ́ nǹkan kan oní mo gbọ́ oní mo ti mọ̀ tipẹ́ ta lẹ rán sí mi ìlàlẹ́ ẹjọ́ báyìí ni mo mọ̀ ìjọ náà mo dẹ̀ ti ń gbé gbèsè tí mò ń wá káàkiri mo lọ bá kóòsì tí ń trè ní wọn níbọ̀ Mercy èmi àti yín ríra níjọ́ Friday ìjọba yìí ẹ sọ fún mi pé Ayọ̀mídé ó wá sí training wọn láwọn wà nínú holiday. Yes mama n tó ṣáà jẹ́ kókó bẹ́ẹ̀ ni pé n tó jẹ́ kókó bẹ́ẹ̀ ni wípé ibi tí wọ́n bá fọ́ torí tó bá pọ́dọ̀ mi lọ́mọ wà tó fi rìn bá yẹn wọn lè tèkẹ́ ìsí rárá bẹ́ẹ̀ ni mo wá tún wá ń pè mo wá tún pe Alhaji tó jẹ́ bàbá wọn pé ẹ̀lú Alhaji torí pé mọ̀ pé mi ò níyàn pé yìnyín mi fi oyin ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o ọmọ yín kò bá mi wá ọmọ kò ṣe kankan láti yejọ́ yìí Alhaji wa sọ pé kémi ọmọ mọ̀ lọ pa àtàyè pin lọ mọ́tò di ọ̀run kò sí ibi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn wọ̀. kẹ́ ẹ má mú ọlọ́pàá táyé. bẹ́ẹ̀ ni kí n tún lọ mọ́tò ọ̀run kò sí ibi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn lọ o. ok ẹ ṣeun ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. dáàdi Ayọ̀mídé. yes sir. iṣẹ́ kílẹ̀ ń ṣe. yóò ṣe jùmọ̀ ní ìṣiṣẹ́ civil servant. iṣẹ́ wo lẹ́ ń ṣe ń bẹ̀. store ni mo wà store department. ìgbà tí wọ́n mọ̀ pé UCH store. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ogun tí wọ́n sọ kí lè tẹ̀lé wọn máa gùn. tí wọn bá lé mọ́gùn kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ilé. ẹ má sọ̀rọ̀. inú ọlọ́mọdé ń rírú ẹ̀ ní ìṣèwà rírú ẹ̀ torí kẹ́ni máa gùn ọlọ́mọdé ń rí pé má ti ń lọ lójú ọ̀kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ilé lálẹ́ yìí. ọkọ̀ ò ní pa yín. yóò tó tọ́ ni gbogbo tí sọ káwọn fọ́ ní ìsinmi ni. ẹ gbọ́ rí. mi ò gbọ́ o. ṣé ìgbà àkọ́kọ́ tó ń ẹ̀sẹ̀ sọ létí yín rè. no mo máa ń gbọ́ ọbẹ̀ abínú fíìmù àbí. no àti àwọn gangan gangan. bí lágbájá mi gbọ́. èmi àti òjò sọ̀rọ̀. ẹ jọ sọ̀rọ̀. láìláì ọlọ́mọdé ń rírú ẹ̀ torí kí wọ́n á lè lójú pé yìí. èmi gan ọbẹ̀ náà wù rẹ̀ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán fẹ́ sọ tó rojú ẹ̀ gbogbo tó sọ̀rọ̀ látàrọ̀ irọ́ gbogbo ẹ̀ fún tiẹ̀. mo ti gbọ́ kọ́lá ọmọ dá lọ. mọ́mí Ayọ̀mídé. Ọlọ́run ti ń dájọ́ lọ́jọ́ ọmọ dá ní so. ṣé kí n máa kẹ́kẹ́ máa fọ láì sáàdì sọ̀rọ̀ ni. ẹ yá dájà Ayọ̀mídé. yes sir. bó ló ti jẹ́ tẹ́ ẹ fi ń nà wọ́n náà kùnà. sir. tán fi sákò ńlé. ẹ̀sìn mo dún náà nínú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kó sákò ńlé. sẹ́ẹ̀dẹ̀ ti nínú ẹ̀yẹn náà. ẹ kú ewu jáde. kàńtó nanú. olúwa mi wà pẹ̀lú wa nírọ̀lẹ́ sọ̀rọ̀ àwọn òkú kí n tó wọlé lọ kí n wá so bóyá fẹ́ béèyàn kọ̀ ó pọ́sibú kàrọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn létà máa sọ pé kí lè fẹ́ kíkà tó náà sọ ọmọ orí yọmí ni ṣùgbọ́n èyí tí mo kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé lásìkò campaign tó bá rán nípa olóṣèlú tó bá fi wá olóṣèlú yẹn jẹ́ olódodo yẹn sórú àsìkò yìí kò yẹ kán ráyè láti wá sọ́dọ̀ wa wọ́n tún wá jókòó wọn farabalẹ̀. ọmọlé ni. so pẹ̀lú ògùn ọlọ́mọ yàtọ̀ sọ́mọlé tó bá tó jọmọlé wọ́n fẹ́ fi tò àtúrà mi nílé wá oyè ọmọ tí mẹ́lẹ̀ bọ̀ pẹ̀lú ẹ̀ náà wọ́n wá ajá sí pé irú orí yọmí. ó ti tó ẹ máa lọ. tí nínú tí mo ń bá bọ̀. tẹ́ ẹ máa ń nà wọ́n nà kùnà. irọ́ ló pa pẹ̀lú gbogbo ẹ̀. ó sún mi kan ògiri ni mo pa Júdà sí. sáà mọ̀ wípé. jẹ́ ká sọ̀rọ̀ ti sọ̀rọ̀ fi ẹjọ́. Ayọ̀mídé ẹjọ́ wọn sọ̀rọ̀. ó sún mi kan ògiri
ó sún mi kan ògiri ni mo fi pajúdà sí láìpẹ́ tá a ti fẹ́ra tó ti wà nù ilé òun lọ́ọ́ kọ́ gbé ọwọ́ yẹn wá. ẹ má sọ yín lọ. ok sir ìtí màá kọ́ rí ni pé mo wọlé ìwẹ̀ ńjọ́ kan olójó pé ọyọ ọbẹ̀ wá bá mi léwẹ̀. ẹ má sọ yín lọ. ńgbà tó yọ ọbẹ̀ wá bá mi léwẹ̀ mo fi ọgbọ́n mo fi tù mọ́ gbọ̀bẹ́ lọ́wọ́ ẹ̀ aṣọ mi tó ya òòlù wọ́gán fúnra òòlù kà tán ìgbà tó ń gbé amósùn àtàbí bo àìmọye gbà lọ́mọ kù mí lẹ́sẹ̀ tí màá wọlé tọ́mọ kù mí lẹ́sẹ̀ tọ́mọ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi létí tí màá kó parọ́ mọ́ ẹ tẹ́lẹ́dẹ́ wà ń bẹ kẹ́lẹ́dẹ́ fi yà jẹ mi. lálẹ́ ń bò sí ìyá mo bá ẹ sọ̀rọ̀ ń bò sí ìyá kan bá ẹ sọ̀rọ̀ ó ní pé o mọ bó ṣe máa ń ṣe ẹ́ bó ṣe máa ń ṣe ókè ìgbà tó sùn wọlé tán náà dìsíntì náà tán ni o lè káyà sọ mi tó ti ya bó ti jókòó tí má parọ́ mi kẹ́lẹ́dẹ́ fi yà jẹ mi. ńgbà tó dé stéèjì kan ni mo wá kọ̀ fún un pé tọ́ba jẹ́ pé bó ṣe máa ṣe lọ ilé tó ní change èmi náà pàjúdà sí ibi tí o ti sọ pé bóyá pé mo nà ó nu nínà ò sí ẹ̀sẹ̀ pé bóyá lílọ pé nínà àjà kàkàtà gbogbo tó fi kún àfikún àsọdùn ni ìyẹn báyẹn tí ìgbà tó parí ilé tí ó lọ on the 10 oṣù keje 2024 ló kó lọ ilé ẹ̀ bó ṣe jọ Sunday lọ yẹ̀ wò mo ní òjò kí màá wà tó ra lẹ̀ òjò kí màá wà tó parí ilé pé mi lè tẹ̀lé ẹ lọ́bẹ̀ torí mi mọ̀ bẹ̀ báwo ló sọ pé kí n kẹ́rù pé kí n tẹ̀lé ẹ lọ mo ní rárá ìwà táwọn ẹ mọ̀ lọ níta bá ti ní ẹ mọ̀ béèrè lọ́wọ́ mi tábà ní Friday tí wọ́n ti wà ní ọlùdé tí wọ́n ti wà ní weekend máa wá sílé òsè kankan lílọ tó lọ pípadà tó máa padà wá ó gbé àìsàn Mohammed wá ni èmi dín pé gbogbo gbà yẹn ò gbé fóònù ìgbà tọrọ tó ní Mohammed yanjú lọ tó ń yanjú lọ ọ padà sí ti lé ẹ níwájú Ọlọ́run àtẹ̀yìn ọba tó yẹ pé ìjẹ́rìí ọ̀rọ̀ ọ ń lọ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ méjì sígbà tó padà sílé ẹ ni mo lálàpọ̀ sick yìí tó fi kún pé mo lálàpọ̀ olókùn yẹn rọ́ọ̀lù ń jẹ́ bẹ́ẹ̀ ní àti òjò sọ mo dẹ̀ pè ẹ́ mo ní o ti ẹ̀ gbé fóònù gan o gbé fóònù fún bíi a week mo fi ń gbé gbogbo gbà àsáwọn òkú tẹ̀lé ẹ lọ mọ́ síjú àsáwọn àti mọ́ pè ẹ́ tó ní gbé fóònù ó dọ̀sán ọjọ́ kan kó tún pè ọ wá gbé fóònù wíwọ́n tó máa gbé fóònù ni pé ṣé mi fẹ́ pò ní sọ fẹ́ pa mí ni sọ kí n sì yá àwọn ọmọ mi ní ara mi ò yá ara ò yá ṣé mo lè máa parí ọ̀yà kí mọ̀tẹ̀ wá ẹwà àbí kí mọ̀tẹ̀ wá wú ẹ̀ tó bí jẹ́ pé kí ni ikú ẹ wúlò fún mi sí láti jẹ́ pé kó o kú àbíbá kan mi ò rù wọn kan sí ẹ o ókè ọ̀dà mo níbo lọ wà báyìí kí wọ́n á bẹ hospital lọ wà kí wọ́n á bá ẹ o ní rárá pé kí n mọ̀ wà o ní pé ńgbàtà rẹ bá yá tó bá wà nílé pó pè mí pé kí wọ́n á bẹ nílé ọ̀dà kò ti gbọ́ mo pè jọ́ kejì àjọ ń sọ̀rọ̀ ìjọ́ kẹta àjọ ń sọ̀rọ̀ kò pè sígbà yẹn ní ẹ pè mí ní family house wọn lágbájá báyìí ti wà ní ọ̀dọ̀ àwọn o kí ló dé tí mo ń sẹ́ báyìí tí mi yọjú mo ní òun ló sọ pé kí n má wà o mo pè ó nígbà tí arúgbó tó yá tó máa wà nílé lòun tó pè pé kí wọ́n á bóun àwọn ọ̀rọ̀ àdá kọ́ wà ní ọ̀dọ̀ àwọn ọ̀dà tó bá di Saturday tó yẹ mọ̀ bí mo ti ń ṣiṣẹ́ tó hospital ni tó bá di Saturday mo ń bọ̀ mo dé lọ́njọ́ yẹn èmi àtọ́ mi ìtọ́ wà lọ́dọ̀ mi a sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ́njọ́ yẹn kò jẹ́ ká sọ bí sẹ́ ń pariwo náà ni ọ́ da gbogbo ọ̀rọ̀ yẹn débi pé wọ́n gbọ́ lẹ́kọ̀ọ́ ọkọ àǹtí ẹ̀ ṣe pé àwọn tí pé ẹgbẹ́ yẹn náà o ṣe bẹ́ẹ̀ gbẹ́ wà ń bẹ́ẹ̀ ṣe bí ojú ẹgbẹ́ yẹn ṣe ń parọ́ mẹ́gbẹ́ yẹn ni o fún ẹgbẹ́ yẹn lẹ́rọ̀ sọ ibi tẹ́mi ti fẹ́ máa sọ̀rọ̀ lọ fún wọn pé ìdí tí mo fi wà báyìí ni pé ọmọ yẹn ń yálè ó fọ́ sàtú ni kò jẹ́ kán sọ̀ kankan mọ́ débi tí ẹgbẹ́ yẹn ń bá sọ̀rọ̀ pé ní sùúrù jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí jẹ́ ká sẹ́gbẹ́ jẹ́ ká sàwò débi tí ẹgbẹ́ yẹn fi pé àǹtí ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ẹni báyìí kọ̀ fáwọn ní ìtọ̀rọ̀ sọ o ọkọ àǹtí ẹ̀ yẹn wà ní ẹgbẹ́ àǹtí ẹ̀ nígbà tẹ́gbẹ́ ẹ̀ pé àǹtí ẹ̀ tí tọ́lẹ́gbọ̀n tó wà máa rẹ̀ tọkùnrin la wọn wọn pe àǹtí obìnrin lẹ́kọ̀ọ́ ọkọ ẹgbẹ́ tán pé lẹ́kọ̀ọ́ wà ní ẹgbẹ́ ìyàwó wọn òun gan da sọ̀rọ̀ yẹn tó gan bẹ̀rẹ̀ sí ní bínú torí pé wọn ò gbọ́ di ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní bínú létà tó padà pé padà wọn padà bẹ̀ pé àwọn ọmọ ìbọ̀rọ̀ sí rí ni pé ìyàbọ̀ ló fún bọ̀dá lọ́rọ̀ sọ àti èmi ní sọ̀rọ̀ sọ àṣepàdé ẹ̀jọ́ yẹn lẹ́yìn ẹjọ́ yẹn ìjọ òwúrọ̀ máa padà lọlé ó ní bóyá bí ọ̀tún àbí ìjọ mẹ́rin òkè
màá wá pàdé ẹ̀ nílé nílé ọ̀dọ̀ tiẹ̀. nílé ọ̀dọ̀ tiẹ̀ kẹ́mi ìdébẹ́ rí mi mọ́ bẹ́ẹ̀ ìgbà tó lè lọ lé tó pè mí pò ń ti lọ lé èmi àtọ́mẹ́ tó wà lọ́dọ̀ mi àdègbéra lọ bá ń lé oko wájú ti kún oko sọ̀ráǹdì ẹ̀ ti kún sáráǹdì tó dẹ̀ bá sùn kí ni tó ṣe tó ju tìyẹn lọ kí ni màá rí ni pé kí ni màá rí ni pé oko wa mọ̀ padà lọ léńjọ́ yẹn mọ̀ padà lọ léńjọ́ yẹn ìjọ kẹta síjọ́ yẹn tí mo tún wá èmi àtọ́mẹ́ náà ṣàjọ wá ní inú òun wá àtọmọ tá à ń wá yìí lọ́mọ ẹ ti sọ fún mi pé dáàdì mi ìgbà míì mọ́mí àwọn òkè wọn àsunlé òun àti àbúrò òun last born ọmọ bẹ́yà 3 years or 4 years nígbà yẹn làwọn jọ mọ́ sunú ilé igbó wájú igbó lẹ́yìn ilé àárín igbó ló wà igbó ní sọ̀ráǹdì ẹ̀yìn kí ló ṣe máa jẹ́ báyẹn ìjọ kẹta ìmọ̀ wa lọ bẹ̀ ìbòdè bẹ́ẹ̀ ni 8:45 mo sì kú bẹ́ẹ̀ ni 20:10 kò tí ì di àwọn ọmọ yẹn gọmọ gómìnà wà wájú ta àwọn torí ẹ wà nínú ilé tán ti tilẹ̀kùn mọ́ra ọmọ yóò mi pè lórí fóònù kọ́ńbà mọ̀ pé mo wá mi jẹ́ kọ́mọ yẹn náà mọ̀ pé mo wà ráǹdì nígbà tó di 20:10 bọ̀dẹ̀ padà lọlé wọn bó bọ́ lọ́sùn nígbà tó di jọ́kẹ́ta. bó lẹ ti mọ̀ kí wọ́n sínú ilé. kò sínú ilé. bó lẹ ti mọ̀. sáà èmi ti mọ táìmù tó máa délé èmi ti wà lára ń dìyẹn kí n tó yọjú sílé. ẹ ti ẹ fi ẹlẹ́rìí ẹ fi ẹ̀ka àwọn ọmọ wọn pé bàbá yín wá o. àwọn ọmọ wọn. ara nǹkan tí ọmọ ẹlẹ́rìí jáde rè. ìgbà mọ lọ méjọ kẹta mobile lè pé kí ló ti ọ wàá sunlé tẹ́wẹ̀ kan lọ wàá sunlé ó ní òun lọ sunlé ọkùnrin ni. ọlọsùn sọ wáyé kó tó sọ fún mi báyìí pọ̀ lọ sunlé ọkùnrin káàtó pé ilé ọkùnrin ní ètò lọ sùn sọ ẹ kó sọjáde pé ilé ọkùnrin ló lọ sùn. bó ṣe sọ nìyẹn bí ẹ bó ló jókòó yìí. wọ́n ní ẹni pé kílé tó wálé. ẹ wá sùn táwọn ọmọ. mo lọ sunlé ọkùnrin. bó ṣe sọ nìyẹn. ìbéèrè òun ìdáhùn yẹn sì dáhùn pé òun lọ sunlé ọkùnrin. èmi wọn sọ fún pé tó bá jẹ́ pé ilé ọkùnrin lọ sùn sọ ẹ kó sọ bá yẹn káàtó pọ̀ lọ sunlé ọkùnrin sọ ẹ kó sọjáde bá yẹn pé ilé ọkùnrin ni sọ lọ sùn. ó pè yín lẹ́gọ̀ọ́ ni. èmi náà wọlé fún mi lẹ́gọ̀ọ́. èmi ò so asa sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn àkó lórí ẹ̀ kò dìjà kò sí nǹkan kan mo wá lọ sílé padà nígbà mo lọlé padà ó dijọ́ Sunday ìjọ Saturday tèmi àti ríra wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ òun pé òun ò ní lè kiri njọ́ Monday ó lè òun lè kiri njọ́ Monday yí pé òun fẹ́ sinmi mo wà leave tọ́ra ti wà ní oṣù kọkànlá gbogbo yìí tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kó ti wà ní leave. ẹ̀yin náà fast track ẹ̀. wọ́n wá lọ banlé ìwẹ̀wọ̀n tó kókó sọ fún mi pé òun ò ní wá sí ṣọ́ọ̀bù ládùúgbò wọ́n wá lọ banlé nígbà tí mo délé òun àti bàbá ọkọ ọlọ́kadà tó ń sọ pé òun kàn mọ́ ń gbé òun yẹn ni ní ẹjọ́ wà nínú ilé. inú ilé ọ̀dọ̀ tiẹ̀ wọ́n ti gbogbo ilẹ̀kùn mọ́ra. ìyẹn náà lẹ́kùn ni ojú wíńdò ni ojú kò wájú tàbí ẹ̀ wọ́n gbọ́ kátà ń sọ olójó kò yọ̀rọ̀ kíni gangan ló àti máa yẹn jọ ń sọ kó lè jiyàn. sùúrù mi pọ̀ gan-an èmi tẹ́ ń wo èmi ó kọjá pé tí ẹ̀ńtẹ́ bá bínú tó bá bínú ó máa ń kò yí sí àti kọ́sàn ni tí tó ń lọ bí tó fọ́. ẹ gbọ́ ohun gbogbo tí wọ́n sọ. bẹ́ẹ̀ ni bí mo ṣe máa kówó sí mi náà báàgì mọ́ mi lọ skul lọ sanwó skul gbogbo àbọ̀pá gbogbo ẹ̀ ló sọ. wákàtí mélòó lọ́lọ́. mo débẹ̀ lára tó wán ni mo débẹ̀ wọ́n ti wà níbi fọ́kí mi tó dé ọmọ ẹ sì dé ní tó 3. wọ́n sì tún wà ń bẹ̀. wọ́n sì tún wà nù lé. ṣé ó wá padà jáyà bí ẹ̀yin lẹ́ lọ fún ọ. nígbà tí mo rò pé báyẹn ṣe tá àti máa lọ wọ́n fẹ́ lọ gba escape door yẹn jáde máa lọ pàdé ìbọn ajá awọ̀dìmú. ok ẹ rí máa yẹn gangan. mo bọ́dọ̀ jẹ́ kó torí ara ìfura mi nìyẹn tí wọ́n bá lọ pé mo fẹ́ dúró pẹ̀lú pé àfẹ́ra mọ́. kí ẹ̀ lẹ́ fi wá lo mágùn fún. ọlọ́ tí n bá lò sẹ́ tí n bá ti lọ lálẹ́ kọ́kọ́ pa mí lágbára Ọlọ́run bóde ṣe ni mágùn fún ẹ lẹ́yìn ìgbà tó ń pẹ́ mo lóyè mo ti méjì ẹ̀ náà. lẹ́yìn ìgbà tó ká kó lára ẹ̀ ni. tí mo ṣàìsàn tí mo dé ni nígbà lẹ́yìn tí mo sàárà yẹn tí mo dé ní. ìgbà tó lò lọ yìí ní sùúrù ẹ̀hẹ́n. tó lò pé mi bá yàrá lọ sí fóònù tá a fi fóònù bẹ́ẹ̀. sáà sọ̀rọ̀ yàrá àbá sọ̀rọ̀. tó o fọ́ mi létí tó ṣe tó o gba fóònù lọ́wọ́ mi tó níta ní. yẹ kéjì èrè ọkàn pariwo lọ́sẹ̀ ni àfọ̀dàwọ̀dò sọ reality tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ yìí. tó gbọ́ pé ìyàwó òun yàn lè. ìyẹn tó kéré nínú sùúrù tí mo ti ṣe. ó ní ohun tí ó ṣe nu o. mo kọ́ ti ẹ̀sẹ̀ yín ni ìyẹn tó kéré nínú sùúrù tí mo ti ṣe. ṣe é bọ́kùn lórí ẹ̀rí.
bàbá Fẹ́mi nìkan ni mo bàbá. ẹ má dàkọ bàbá ọmọ yẹn ọkùnrin ni. mo lè mẹ́sàn ọkùnrin mẹ́ta tó ti gorí ẹ̀rí. kì í ṣe kí mo rí wọn físíkà báyìí tọ́jà traces. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n mọ̀. tẹ́ ẹ ń rò ó. tọ́jà traces ẹ máa gbọ́ ìkan wà bàbá Fẹ́mi. ẹ má dàkọ sẹ́. ok sorry. má dàkọ bàbá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. gbogbo tó ń sọ yóò ní bọ́ nínú ogun. àmín. tó bá jẹ́ pé ń tọ́ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ só ti ẹyin bá yẹn wàhálà ẹ̀kọ́ náà ó bínú ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ ẹ má gbà á ọmọ kan ìbínú ẹ má sì pé ẹ má sì pé tọ́ba yẹ gbogbo tí mo sọ̀rọ̀ látàárọ̀ pé mo parọ́ pé mo fi rọ́kùn àmín gbogbo ètò tó fẹ́ àmín tọ́ba jẹ́ pé gbogbo tí mo sọ̀rọ̀ látàárọ̀ pẹ̀lú ẹ pé irọ́ wà ń bẹ̀ èpè tó fẹ́ fún mi yóò rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. sọ ọmọ iye èèyàn tó ti pè mí bàyẹn pé sáwọn èèyàn rẹ ti ń bẹ lẹ́kọ̀ọ́ wọn ò lè gbalé kan fún wọn gba yàrá kan fún ọ ní. irọ́ pátá ló ń pa tí ń bá dá òrìlẹ̀ plọ́ọ̀tì kan wọ́n fún ọ ní pọ́ọ̀tì kan sí. sẹ́mi ìjọba bàbá ẹ̀ tí mo fi lọ́ọ́ rà lẹ́yìn. mọ́mí Ayọ̀mídé ọlọ́mọdé olówó ẹ èmi àti kàní lọ́kọ̀wé ẹ. èmi ti máa sọ bẹ́ẹ̀ fún ẹ ní. àfi tó ọba mú ló kù. mọ́mí Ayọ̀mídé. ọbọ̀nù ogun kẹ̀. mọ́mí Ayọ̀mídé. mọ́mí Ayọ̀mídé ẹ jẹ́ wọn sọ ṣé ìfẹ́ yẹn kan sòótọ́ ni. wọ́n náà ni mò ń sọ náà ni mò ń gbọ́. ẹ ti ń pa ọ̀tọ́ mọ́ lẹ́nu. bó ṣe sọ́dọ̀ ẹgbẹ́ yẹn fẹ́ kọ̀jẹ̀kẹ́gbẹ́ yẹn rí kankan sọ́tà ní kòmẹ́ńjọ yẹn. gbẹ́ nọ́mbà ẹgbẹ́ rẹ ní ìsìn kí wọ́n dá sọ̀rọ̀ yẹn kí wọ́n sọ sí. èmi ni mo tí mo là kọjá tí mo fi kú o ó lè rọrùn kí ni mo fọ́ ọmọ kúrò ní. wọ́n ṣẹ̀ dákọ̀ ẹnìkan nú èèyàn mẹ́ta tí wọ́n láwọn ṣe é jẹ́ fọ́sọ̀ yókù. a ní kí àwọn ẹgbẹ́ ìbílẹ̀ pé ń gbọ́ ọpẹ́ lọ nyálè wọ́n nígbà tí tọ́jú òun ló fi nyálè ọ̀sọ́jáde lẹ́nu fún wọn. èmi náà pé bí aago mo ṣe ń ṣiṣẹ́ táwọn èèyàn gan mọ̀ Ọlọ́run débìyàn ìwọ gan ọmọ kan Ọlọ́run wà ní hàmí tó tó báyìí. tí ọmọ ẹbí débi ọmọ sanwó fún ọmọ rí. ìwọ gan ọmọ pé Ọlọ́run wà ní hàmí tó tó báyìí ó ṣe bí yàrá kan ni. Ọlọ́run lè jẹ́ o mọ̀ pé mi ò ronú ẹ̀ tèmi tó yẹ kó màá rọ létí pé rántí pé èèmọ̀ bí tó ọ̀rá lẹ̀ sí o mọ̀ lọ bẹ o lọ́mọ yọ bẹ o. ní ìgbà tó mú 250,000 tó sọ di 120 nínú dúró àti mo kó sí ìlọ wa ń bá mi gbìmọ̀ àbí sẹ́ bàbá ọ̀dà sí ni èpè ọmọ jọ ọjà bàbá gẹ́gẹ́ gbà mọ́ lọ bá wọn gbà góòdì sọ nínú ilé tó wọ́n yẹn sọ bàbá ní kí n mọ́ gbégbèsè tó lè kí n jọ ipe torí pé bí kú ilé ọba pa ni òlé òtó lé torí pé òun fura sọ mẹ ìwọ ọmọ ìwé ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ 2012 ni o ọ̀rọ̀ 2011 lọ́rọ̀ owó tí ń bẹ nínú dà tó kó tó ọba tiẹ̀ jẹ́ o ọ̀rọ̀ eléyìí ti sọ̀rọ̀ pààyàn padà dé àwọn ọmọ sí mi wọ́n fẹ́ sọ mí dẹdun arinlẹ̀ ọ̀rọ̀ 2024 ni o ọ̀rọ̀ táwọn ọmọ ń gbé owó tó ń gbé 60,000 àwọn ọmọ tó gbé 86,000 sáàmù nìkan lọ sí anásá yọ̀bìdá àtàtà lọ́nà 86,000 tí wọ́n kọ́ lọ́dún tó fẹ́. sáà ní à ń kó. ṣé fọmọlẹ̀ ń wá ṣe wáyọ̀ mi lè wọ èwo láriwo báyìí ṣé fọmọlẹ̀ ń wá ẹja sọ̀rọ̀. ìtọ́kẹ́lẹ́ kò tọ́ka tó sọ̀rọ̀ bá ń lọ òwò mẹ́sẹ̀ òní sọ̀rọ̀ jáde. ọlọ́run gbẹ̀sán mi lára jù báyìí lọ́wọ́ ọkọ mi dẹ́dun arinlẹ̀ ní. ẹ bọ̀ tí níyàwó kan tẹ́lẹ̀ báyìí ló fi ń lé yàá sì sá kí ó gbé ẹ̀kọ́ lágbọ́n ní lóòótọ́ ni iná lòdì ó lè dúró iná lòdì ẹni ó bímọ mẹ́rin tán fún láàárọ̀ ọjọ́ iná lòdì ó lè dúró ìkà ẹni tó yẹ pé téèyàn bá jírí yín bá tó sùn ní ọyá nínú nínú ọmọ bàbá rẹ bẹ́ẹ̀ ṣe jọkùnrin tó èèyàn mélòó ló ń èwo ti yín ẹjẹ wọn sọ̀rọ̀ náà. òṣìṣẹ́ tó lẹ́wọ̀ lẹ́nu mẹ́fẹ̀ẹ́fà mọ́ kálukú ti na pápá bora aṣọ ní de èrò ẹ̀yìn àbọ̀nsẹ̀ sọ di púpọ̀. kí ló kan ọmọ bàbá rẹ nísìnyí pẹ̀lú tẹ̀sán yìí aláṣọ tán ni aláṣọ tán aláṣọ jù kí ló kan ọmọ bàbá rẹ. ọmọ ìdàgbò tẹgbẹ ti fẹ́ lé. kí ló kan ẹjọba ẹdúró. mo ti ní sùúrù. aláìlójú ti ọjọ́ fún un létí bó ṣe fọ bàbá jọ wà nù lé. iná àwọn tó lójú ọ̀fọ̀ ni. mo wà lẹ́wọ̀n lọ́wọ́ ayọ̀ bẹ́ẹ̀ bá mi ntí ìfọkọ̀ ní gbèsè ayé mi tó fẹ́ kọ́ yọ ọbẹ̀ sí mi ní èsì ọmọ mi tó sẹ́pẹ̀ sí. lóòótọ́ nígbà ọmọ ẹ̀sẹ̀ báyọ̀ mi dẹ́tọ́ ọmọ òsì sọ ọmọ ọjọ́ mẹ́ta lọ́wọ́ mi tí ìyá mi sọ ọmọ ọmọ pé òbí mọ tí mo fi ní kílẹ̀tà ẹ̀sán fún tó fi mú glass cup tó fẹ́ là mọ́ lórí. ẹ tó ní mo fẹ́ pa lọ́wọ́ abẹ́ ilé ipe. wọ́n lẹ́tà láì ní ọjọ́ mẹ́ta tí mo bí ọmọ yẹn ìyá sì sá wa lọ́wọ́ pé kó ṣe wá lé mọ̀ ìwọ́n jẹ́ fi wọ́n sílẹ̀ jẹun odò ó sì mú glass cup báyìí ó lóun ọ̀ là mọ́ mi lórí ìwọ. ṣe tán ẹ máa wá lọlé ẹ lílọ bó ẹ ṣe ní lọ èlò lẹsàn gbàtẹ fẹ́ wọlé ẹ sọ̀rọ̀ èlò la gbà lọ́wọ́ yín èlò lẹsàn tó bá yẹ mi mọ bẹ́ẹ̀ ṣe a ní nǹkan tá a fẹ́ ṣe o. ẹ dúró ẹ rárá dájà Ayọ̀mídé a padà síbẹ̀ ẹ ní ọkùnrin mẹ́ta mẹ́rin ló gun orí wọn ẹ sọ wọn fẹ́ jẹ́ ẹ sọ ni.
ṣé mo dákọ̀ wọn ẹ máa sọ. ẹnikẹ́ni bá kàbí mo dákọ̀. ntẹ́ lẹ́rìí ẹ̀ ẹ̀mí mo sọ tẹ́ pé kì í ṣe pé ntẹ́ bá ti lẹ́rìí ẹ̀ má sọ tẹ́ bá ti lẹ́rìí ẹ̀ ńgbà náà má sọ. eléyìí tí mo fẹ́ sọ yìí fóònù ẹ̀ ni mo fi Ṣé sí lẹ́rìí ẹ̀? ẹ̀rí wà. ntẹ́ bá lẹ́rìí ni ẹ èmi sọ sọ pé ẹ̀rí pé ó gorí ẹ̀ wà bẹ́ẹ̀ tí n bá sọ dé stage kẹ́ ẹ máa fura mo fi fóònù ẹ̀ sí call record òun record gbogbo tó àti máa ń jọ ń sọ lẹ̀ débi pé ọ sọ fún yín pé báwo làwọn sì rí àtàwọn jẹjẹrẹ bára wọn sùn ọ sọ fún yín pé òun ẹ gbọ́ ìbọn ojú kò yìí ọ sọ fún máa yẹn padà pé òun ṣe kó oṣù lọ́wọ́ ẹ fi tí ara yín gbọ́ ẹni máa yẹn sọ yín pé òun alókínní yẹn sebẹ́lẹ́rì wà ọ̀rẹ́ rẹ̀ lẹ́lẹ́rì yẹn ìyá dọ́kítọ̀ ìyá dọ́kítọ̀ lọ pè wá pé wá bẹ́ẹ̀ mi pàṣẹ rí ẹ ti tú mẹ́ta kó náà wà láàrin ẹ̀yin méjèèjì ìbọ̀rọ̀ ojú ọ̀gbìn tó ti ń bọ̀ sùn wípé torí òun náà wà láàrin ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ pé wúmọ̀ àyẹn wá wúmọ̀ àyẹn dẹ̀ bẹ̀ ni pé kí n pa kí n má padà pé kí n mọ̀ sọ̀rọ̀ kẹjá pé kí n pé tó tọ́ ni ọ̀rẹ́ torí máa yẹn ìyá dọ́kítọ̀ lọ́ máa rán lẹ́fọ̀ oúnjẹ lọ́ máa rán lẹ́fọ̀ oorun 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ sí lọ́wọ́ yín. lọ́wọ́ ọkọ rẹ̀ tí mò ń sọ yìí 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ lọ́wọ́ ṣékin dákọ̀ mẹ́. ẹ má dàkọ. ok sa lọ́wọ́ ẹni yẹn 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ tí má dẹ̀ parọ́ mẹ́ ìyá dọ́kítọ̀. gbàtẹ́ wá gbọ́ kílẹ̀ wá ṣe. ìgbà tí yẹn ti bẹ̀ mí ẹ̀ mọ̀ pé èmi náà pé ẹlẹ́ran ara pé ẹlẹ́ran ara ló ṣe àbí kankan ló ẹ̀ mọ̀ èmi jẹ́sì ẹjọ́ kí n máa rojọ́ kí n máa sẹ́mi ìyá dọ́kítọ̀ yẹn wà bẹ́ẹ̀ mi òun àtẹnudọ́ wà bẹ́ẹ̀ mi náà lé tí má parọ́ mẹ́. gbogbo yìí tẹ́ ẹ rí iná wọ́n lè kọ́ yín pé kẹ́ ẹ̀ náà má gùn fún un. èmi wà lè ṣe ọlọ́mọdé rí pé òun gan fún rẹ̀ kàn sọ tàbí pé bọ́yá wọn. kàn sọ kí ni. mo sì tún sẹ́ ìpè yẹn sẹ́. kàn sọ kí ni. ẹ má ṣe pé o ẹ má ṣe pé o ẹ má ṣe pé o. bó tiẹ̀ wá gbogbo tí ń rò sẹ́mi yẹn èmi ò kò ẹ má ṣe pé o. bó sẹ́mi mi tó ti kọ́kọ́ sí àrọ̀ ọ̀rọ̀. ẹ má ṣe pé mọ́ ẹ má ṣe pé mọ́. Kí ló wá ṣe ẹ̀sọ́ Ayọ̀mídé. ẹ ṣe sà ẹ̀kẹrin tọ́mọ ẹ̀ máa sánlé ó mọ̀ sí kan tàbí méjì tó yẹ péjọ tí ìyàwó rẹ̀ mi bá mọ wálé òun náà bá wa lẹ́nu ẹ̀ n tó fi wá mèmí ń rò pé yá n tó fi lè sọ pé àbí mi ẹ̀ wá ni pé mo sọ fún ọmọ yẹn ṣojú màmá ẹ̀ lọ́jọ́ yẹn pé ìjọ tó bá tọ́ sánlé mi lè máa sáré tẹ́ jẹ tẹ́ mọ̀ kiri kó tó máa sánlé kí wọ́n máa wá ẹ̀kẹ́ láìsí pé wọ́n fẹ́ nẹ̀ láìsí nǹkan kan ilé ìtọ́lọ̀ láìsí táwọn wá ìwé nílẹ̀ lẹ́kẹ̀rin yẹn ìyẹn mo sọ fún báyìí pé tọ́ bá ń tẹ sáré ẹ̀mí ẹ̀ wá ẹ mọ́ o jẹ́ kí n fẹ́ mẹ́mẹ́ tọ́jú àwọn tó kù tó bá yẹ pé ìwọ fẹ́ gbére ó sì bẹ̀rù ní rárá àbí tẹ́ mo wá mọ̀ tẹ̀lé màmá ẹ lọ ó ní rárá pé wọ́n lè lọ wípé síbí mo mọ n tó ń gbé wá sọ́dọ̀ mi kí n tó tọ́jú òun pé òun lè tẹ̀lé màmá àwọn lọ mọ́ pé kí n tó lè tọ́lọ́ mọ́ á fi lè mọ́ ní kó máa lọ tó sì lọ́njọ́ yẹn mo sì bẹ̀rẹ̀ tọ́jú ẹ lọ ọ̀dọ́ ní kí n tẹ̀yà àwọn fọ́tò ilé ìsọwọ́ ìgbà tó di ọ̀nì 29 December fúnra àwọn àtàbúrò ẹ̀ náà wọ́n á jí mi nínú ilé pa àwọn fẹ́ lọ kún mi kò sẹ́ mọ́ sí bẹ́ẹ̀ sáfà àbúrò ẹ̀ lẹ́lòdò tí a lọ gbá bọ̀ torí kan tó gbẹlú ilé ìtànṣẹ́ wọlé mo kàn àtàbúrò ẹ̀ jókòó pé tẹ́ bá ti ń ti skúùdì wọ́n bẹ́ẹ̀ kẹ́ máa lọ kọ́ṣẹ́ ìgbésẹ̀ wo lẹ́ máa bọ́ sí àbúrò ẹ̀ fún mi nígbà tó jọ́ kẹta àbúrò ẹ̀ wá bá mi pé fọ́tò rẹ̀ dà. àbúrò ẹ̀ wá bá mi pé òun fẹ́ máa kọ́ṣẹ́ télọ̀ nítorí ó sọ ni pé òun fẹ́ mọ̀ pé sóun wà ní ráàyè lọ mọ́ gbá bọ̀ mọ́ ni tọ́ni tí ń gbá bọ̀ káàkiri wọn lọ́rọ̀ bọ́ọ̀ tuntun mọ́ wọ yìí a jẹ́ pé o gbọ́dọ̀ fojú sí ìwé ẹ̀ dáadáa gidi gan kí ni bá fún sọ́pọ́ọ̀tì mo wá fún sọ́pọ́ọ̀tì pé ọ̀dà lọ́ máa gbá bọ̀ gbogbo tí wàá ti lọ láti tó fẹ́ lọ gbá bọ̀ àfún lówó ọ̀n lọ tírénì àfún lówó o lè fẹ́ ra nǹkan jẹ níbi máàtì ẹ lè parí máàtì kan fẹ́ kọkọ̀ wálé kó wọ ọkọ̀ mọ́fẹ́ tó gbowó àsáfún tó máa lọ tó dẹ̀ máa padà dé bó ṣe. mo ń gbọ́ yín. ok bó ṣe wá lọ eléyìí tó ń àtàbúrò ẹ̀ wá bá mi pé ìjọba fẹ́ lọ pọn mi tó lọ bẹ̀ ọ̀dà gbé fábùrò ẹ̀ pé òun lọ gbá bọ̀ kò wá sọ fún tèmi nù ilé bóyá bẹ̀rù bójú yẹn ló wá ń bà lórí gbà yẹn torí tó fi di ọ̀ndì 16 18 ó sì ń ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ọmọ wa jẹnu ilé tí ìbá sí ń lé mọ́. ṣe January àbí December. January di beyond the 18 ìgbà tí màmá ẹ̀ wá síbí ni wọ́n fẹ́ fura yìí pé kò fi rí ẹ mọ̀ ó ń wá nulẹ̀ abo oúnjẹ wọ́n ti tán fún mi nínú 21 tó ń ló mú nulẹ̀ àbúrò ẹ̀ dẹ̀ mọ̀ sí ipò tó tọ́. ìgbà tó sá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yẹn níbo lẹ ti rí. ìkan nínú ẹ̀kẹta yẹn kóòtù ẹ̀ ló mú wálé tọ́wọ́ abẹ́ mi pé àyẹ̀mọ́lẹ́ báyìí sísá lọ rẹ̀ yẹn ó máa wá sun lé o
màá rọ wọn lóru màá bá lẹ́gbẹ̀ẹ́ àbúrò ẹ̀ tí a ti sùn tó bá ti dàrọ́ tó bá ti jáde kò tó ní wálé bó ṣe ń ṣe nìyẹn kóòtù ẹ̀ ló mọ wálé lẹ́ẹ̀kan. ìgbìyànjú wo lẹ wá ṣe nígbà tó wá padà sá jáde rẹ̀. ẹgbẹ́ tí mo ṣe yìí kò ju pé gbogbo ibi tó ti máa ń gbá bọ̀ mo wá káàkiri gbogbo ibẹ̀ lọ mo sì sọ fáwọn èèyàn mi tó mọ̀ àti sọ́wà lẹ́kọ̀ọ́ àtàwọn ọ̀gá mi tí mo rí pé tí wọ́n ti mọ̀ ẹ́ ibi iṣẹ́ mo sọ fún gbogbo wọn mọ̀ wọn gbogbo ọ̀sẹ̀ sáàmì Liberty Ìwó road bí ibà tí wọ́n ti máa ń play ball barracks gbogbo ẹ̀ mọ̀ wá káàkiri. tẹ ẹ lọ station bẹ́ẹ̀ lọ. mi lọ station. kí ló yẹ tẹ ẹ lọ. tó ìjẹ lọ station ni pé kì í ṣe kó sọnù kì í dẹ̀ ṣe pé wọ́n jí gbé ọ̀sákù lé ni àwa tó ń rí nílé pé ó ń wálé àti tí ìsìlẹ̀ pé ó ń wálé àti mo fẹ́ lọ mọ́ rò ní sẹ́yìn ọmọ tí à ń rí pé ó ń wálé táwọn yóò sọ fún wa pé ìbáyọ̀mídé lọ wálé ó lọ já pálọ̀kì yẹn tó wọlé. àwọn tó ń rí tó wálé yẹn tó dẹ̀ mọ̀ pé ó ti sá lọ kí lè tàn lé múlẹ̀. ìyẹn ni wà yéme sífò gan yàrá kan wà ní òkè ọ̀dọ̀ wa ó sùn bẹ̀ǹjọ́ kan tẹ̀gbọ́n mi bá ń bẹ̀ ní tí ìrọ̀lẹ́ tó fẹ́ jábẹ̀ àwọn amọ̀ èmi sì wà ní ilé àwọn amọ̀ wá sínú ilé bó ṣe rí báyìí ọkàn sàpadà ni àwọn asàlẹ̀ fún mi pé fẹ́ jábẹ̀ mo ní bóyá ibi tó fẹ́ mọ sùn nìyẹn òkè ìgbà tó dijọ́ kejì ibẹ̀ lọ́wọ́ apá sùn èmi ti jí lọ ibi iṣẹ́ ìgbà tó dijọ́ kejì wọ́n pè mí lórí fóònù Fáyẹ̀mídé wà lọ́dọ̀ Aláàjì pé kí n mọ̀ bọ̀ kí n tó délé padà kó n ti sá lọ. ẹ mọ̀ pé sẹ́rí wàhálà tó wà nínú kí ìgbéyàwó máa túká nìyẹn ẹ̀yin ó ti kún ilé látàárọ̀ ó dalẹ́ kẹ́ tó wọlé kò sẹ́ni tí ó mójú táwọn ọmọ yẹn ká ní ìyá rẹ̀ wà lọ́ọ̀dẹ̀ yín ẹ mọ̀ pé ó ṣeé ṣe kí wàhálà yìí ó máa ṣẹlẹ̀. nígbà tó wà lọ́dọ̀ mi ọmọ ẹ̀ máa sálé wọ́n máa sánlé débi pé wọ́n wà lójú oorun. wọ́n máa ń sánlé àwọn mélòó. àwọn ohun àtàsán Ayọ̀mídé àtàsán wọ́n wà lójú oorun yìí máa wá wọn kiri tọ́lá ipá Ayọ̀mídé táwọn wáyé lọ́ba sánlé èmi àtàbúrò ètò ìbọn sọ àsán yìí àjọmọ̀ wọ káàkiri ni ojú oorun ló máa wà. iná ni mò ń sọ. owó wà nílé oorun jáde kó nílé tó. bá ń gbé sí bá ń gbé sí. gbogbo ìtàn sọ yìí tí ẹ̀jẹ̀ yẹn bọ́ lọ́wọ́ ogun náà. Ayọ̀mídé ni àbí ìbò òun náà ni. ẹ̀yin tí ẹ wà ní Ìwó road ẹ̀yin tí ẹ wà ní ọjà aba ẹ̀yin tí ẹ wà ní. bẹ́ẹ̀ ni èmi ò ṣe. Mọ́kọ́lá ẹjọ́ o tèmi máa bá mi o. èmi ò ṣe wàhálà rárá. fún wọn lọ́rọ̀ sọ abẹ́. Ọlọ́run. fún wọn lọ́rọ̀ sọ. ibi ọba mi dé ìjọba pé bẹ́ẹ̀ ni ó tiẹ̀ tẹ́ mi lọ́rùn dáadáa. ẹ̀yin tẹ́ wà ní Ìwó road tẹ́ wà lọ́jà aba tẹ́ wà ní Mọ́kọ́lá ẹ wà ń Bódìjà Alẹ́ṣinlọ́yẹ́ Bẹ̀rẹ̀ níbo tún ni Mọ̀lété géètì Ìfọ̀kọ̀ Ìtamẹ́rin Agbájé ṣẹ́rí ọmọ tẹ́ ń wò yìí Ayọ̀mídé lórúkọ rẹ̀ ó sì tún jẹ́ Kùdùsì ó ṣeéṣe kó ti tọ́jú pé ó lè jẹ́ AY ni wọ́n ń pè báyìí tàbí oríṣiríṣi ó kọ ẹ̀yẹ kan wojú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dá wàhálà alẹ̀ púpọ̀ láàrin wọn bàbá àtìyá rẹ̀ a dẹ̀ ti ń wá láti December bí láti December ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ti kú lákàtà àwọn òbí rẹ̀ tẹ́yìn bá bá wa rí láwọn ibi tá a dákọ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa lé lápá mú ẹ máa mú bọ̀ wá Ságídígbò bóyá nǹkan míì wà tí ojú ọmọ yìí ń rí tí ò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ yóò sì sọ fún wa tó bá yẹ pé kò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ ni àwa kò sọ fún wa àwa ó mọ̀ ọ̀nà ibi tí ó mọ̀ gbé tí ó fi rógo rẹ̀ lò ṣùgbọ́n ní ìta tó wà yẹn kò pé ọ́ o Ayọ̀mídé Kùdùsì dákun máa bọ̀ wá Ságídígbò láàárọ̀ ọ̀la ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ náà tó wáyé kó ti sùn ẹ jí pẹ́pẹ́pẹ́ tílẹ̀ bá mọ́ tẹ́ ẹ bá rí ẹlọ́mọ tó ń wá rí lágídígbò ẹ máa bá wa mú bọ̀ wá á sì gbégbèsè lórí ẹ̀
torí pé ṣe rí tí wọ́n la rí yìí o irú ẹ̀ pọ̀ lọ o ìyìn táwọn méjèèjì ń rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán tọmọ àwọn méjèèjì ìyìn tí wọ́n rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ráyè ọmọ rá ká pínrín kọ́mọ ọdún 15 ọmọ ọdún 12 kẹ́ẹ̀tì expose ẹ̀ sí pé kó máa sá jáde ẹ ti lọ nígbà ẹ bá dé ọmọ tẹ́ ẹ bá rí náà ni èyí tẹ́ ẹ bá rí ẹ̀rí náà nu irú àwọn bẹ́ẹ̀ dẹ̀ pọ̀ nígboro àwọn ni wọ́n ń gbé iṣẹ́ kíṣẹ́ lé lọ́wọ́ àwọn ọmọ yìí ni àwọn tí wọ́n lọ hùwà akọ̀tọ́ ni wọ́n ń lò gẹ́gẹ́ bí infọ́máǹtì ẹ jọ̀ọ́ ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ayọ̀mídé níbikíbi tó o bá wà máa bọ̀ wá ságídígbò láàárọ̀ ọ̀la máa bọ̀ wá ságídígbò láàárọ̀ ọ̀la jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn rẹ̀ náà ẹ jẹ́ ó máa bọ̀ ṣé wàá rẹ̀ méjèèjì Ọlọ́run ó ṣe ń rírí yóò wálé ṣùgbọ́n ẹ má tún fi àwọn èpè gbogbo àwọn ọ̀wá yìí kẹ́ tún má fi kó bá àwọn méjì tó tún kù náà o Ayọ̀mídé yóò wálé o àwa nígbàgbọ́ bẹ́ẹ̀ yóò dé yóò wálé kankan ò sì ní ṣe àwọn méjì tó sì wà nù léwu ẹ má ẹ jọ ẹ ṣe ayé lùsùsù ọwọ́ gbogbo èyí tẹ́ ẹ rò káàkiri yìí ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá fẹ́ ra yín mọ́ kò sí wàhálà o àbí o kì í ṣe túláàsì. ìbí yín lẹ́jọ́ ìyá yìí ìbí yín lẹ́jọ́ bọ́lá gbolé yín ná ọmọ bo ni yín ìyá Ayọ̀mídé ọmọ bo ni yín agbolé bo agboolé ọlọ́ni. agbolé. sẹ́nẹ́tọ̀ Lékan Balógun. kí ètò máa parọ́ agbolé ọmọ ìlú ọmọ lágùn ni. ẹ̀yin gbà máa jẹ́ ọmọ lágùn ṣé Lékan Balógun sọ ọmọ lágùn. ọmọ lágùn ṣé sẹ́nẹ́tọ̀ Lékan sọ ọmọ lágùn ni. ẹ dúró bóyá ìbéèrè mi ti di wàhálà nù. ẹ wò níbo lẹ ọmọ ìbòlè agbolé ti yín fẹyẹ ẹrún kà láti dá a báwọn ọkọ olóyún àkúrú ọkọ olóyún gbogbo yín lẹ bá àwọn èèyàn wa tán ẹ má bà wọn lójú jẹ́. àwọn ìbáyàn lójú jẹ́. ẹ dákun ọ̀rọ̀ mi wà táwa jọ sọ lẹ́yìn ètò ọ̀rọ̀ yín sì lè. kí lẹ sọ ẹ dìde fúnra yín ẹ dìde fúnra yín ẹ dìde fúnra yín ìbí lọ́rọ̀